Hmm. Gẹ́gẹ́ bí àlàyé ọ̀rọ̀ tá ń bá bọ̀ lórí episode 1 fídíò yìí, episode alákọ̀ọ́kọ́, wípé kílẹ̀ Yorùbá lè ní ìlọsíwájú, a ní ìdí ìṣọ̀kan tó dán mọ́rán láàrin àwọn ọba ládéládé, a ní ìdí ìṣọ̀kan tó jingiri láàrin àwọn ọba ilẹ̀ Yorùbá. Mo dẹ̀ sọ nínú episode alákọ̀ọ́kọ́ wípé tí ìṣọ̀kan bá wáyé láàrin àwọn ọba ládéládé, àárín Ọọ̀ni àtàláàfin ni ìgbàfún máa ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Ìgbàfún tó ní agbára kó kọ́kọ́ wáyé láàrin wọn. Gbogbo wa la mọ̀ wípé orí tróònù Odùduwà ni Ọọ̀ni jókòó sí. Meanwhile, Aláàfin jókòó sórí tróònù Ọ̀rànmíyàn. Ọ̀rànmíyàn sì jẹ́ ọmọ fún Odùduwà. Ẹ jẹ́ ká gbà fúnra wa gẹ́gẹ́ bí wọ́n ṣe gbà fúnra wọn ilẹ̀ Yorùbá, ilẹ̀ Haúsá. Gẹ́gẹ́ bí wọ́n ṣe gbà fúnra wọn. Lẹ́nu ọjọ́ mẹ́ta ìlà tó ń rọ́ba kan tó tún jáde wípé kò sọ́ba kan tó ju òun lọ ilẹ̀ Yorùbá. Kò sí gbà fún. Kí ló dé? Èèyàn ní wà níbì kan kó má lò lórí. Ibi tán ti júwe olórí fún wa. Gbogbo wa la mọ̀ wípé Ilé Ifẹ̀ ṣàgbà gbogbo ìlú. Gbogbo wa la mọ̀ wípé kódà kò bá àmọ́ jẹ́ pọ́ba tó ń jọba, àwọn tó ń jọba Ilé Ifẹ̀, wọn kì í sọmọ bíbí Odùduwà. Ṣé bórí tróònù Odùduwà sáà ni wọ́n jókòó lé sá? Tá bá sì ní ká wò nínú àwọn tí wọ́n jẹ́ ọmọ bíbí Aláàfin, Ọ̀ràngún náà ń bẹ ńbẹ̀. Àwọn èèyàn nínú àwọn tí wọ́n jẹ́ ọmọ bíbí Odùduwà jàre, Ọ̀ràngún náà ń bẹ ńbẹ̀. Ara wọn tí ó máa sọ ìtàn. Ṣùgbọ́n ẹ jẹ́ ká gbé gbogbo nǹkan tì. Ẹ jẹ́ ká gbà fún ẹnìkan, ká fi ẹnìkan ṣe aṣíwájú, ká ní ìgbà fún láàrin ara wa. Lópin ìgbà tó yẹ pé ń tá gbà fún iná, òun náà wà humble. Wọ́n mọ̀ wípé gbogbo wa alájọ ní ẹ̀tọ́ ìjọmọnìyàn lábẹ́ òfin ìṣèjọba àwarawa. Pàápàá jùlọ nílẹ̀ káàárọ̀ òjíire. Gbogbo wa ni ọmọ ládéládé, tá sì jẹ́ ọmọ lékànlékàn. Ẹ dákun ẹ jọ̀ọ́, ìfọwọ́sowọ́pọ̀ yìí ló lè mú ìlọsíwájú tó nípọn bá ìran Yorùbá. Torí wípé olórin kan, Saheed Òṣùpá, King Dr. Saheed Òṣùpá, àwọn ni wọ́n kọrin kan látọdún tó pẹ́. Ọgbọ́n sì pọ̀ nínú orin náà wípé owó pẹ̀lú ikú pẹ̀lú owó, wọ́n jọ ń jà ságbà. Owó ní mojú kú lọ, ikú ní mojú owó lọ. Owó bá ní báwo ló ṣe jẹ́ ikú ní báwo ló ṣe jẹ́, owó bá ní ta ló fẹ́ kú. Ó ní ṣùgbọ́n everybody máa sá ló fẹ́ lówó. Ikú bá ní tó bá lówó, tó kọ́lé tó tún ra mọ́tò gbàràrà tí mo bá dé. Ìṣẹ́jú kan lásán tó mi kìràkìtà ẹ ti tán. Àìfàgbàfẹ́ nìkan o kò lè jẹ́ ká yí ogún. Sálálálá ta ló ń bá wọn pẹ̀gàn? Sídọ́ńpì olórin ọba, ta ló ń bá wọn pẹ̀gàn? Òṣùpá Sáyídì mi. Ìyẹn ni wípé a mọ̀ jura wa lọ. Tá bá wà lórí fanfa ìwọ ò jù mí, èmi ò jù ọ́. Tí gbogbo ọjọ́ fi lọ tán, nǹkan ó máa bàjẹ́. Níjọ́ la tó fẹ́ rán tó yẹ ká rán ná. Ẹ̀yin bàbá ọba aládé ẹjọ́ torí tọlọ́hun. Ọ̀nìrìṣà débi program. Ọba Aláàfin ò dìde láti kí Ọ̀nìrìṣà. Àwọn èèyàn tó sọ yẹn wọ́n tó bẹ̀rẹ̀ sí nígbà yẹn bí ẹni gbàgbọ́ tí ó yẹ kó dìde ni, kò yẹ kó dìde ni, ó yẹ kó dìde ni, kò yẹ kó dìde ni. Kí ni wàhálà? Nígbà táwọn méjèèjì Ọọ̀ni tí wọ́n dìde kí, bàbá ò pariwo pé Aláàfin rí àwọn fín. So kí ni wàhálà? Ẹ dákun ẹ jọ̀ọ́, ẹ̀yin tẹ́ jẹ́ ọ̀dádá náà tẹ́ ń dá sí wàhálà. Ní tá a mọ̀ ni wípé lóòótọ́ àwọn kan mú sẹ́ǹsì jáde wípé nígbà tí ìyàwó Tinubu dé, tí first lady dé, Aláàfin dìde kí first lady. So ìgbà tí Aláàfin tó lọ kí ààrẹ president wa ní Àbújá, orí ìdìde ni Aláàfin ti kí president. Kí ló dé tí wọ́n lè dìde kí Ọọ̀ni? So ìgbàfún yìí ṣe kókó gan o. Ìgbàfún yìí ṣe kókó. Pẹ̀lú ìpara Ọọ̀ni lọ́yọ̀ọ́, Ọ̀nìrìṣà, ìpara wọn lọ́yọ̀ọ́ àti gbogbo bí kí everything wà kó wà in order, kí unity yẹn wà. Bàbá wa Aláàfin tuntun. Bẹ́ẹ̀ ṣe ń parí ìwúyè tán, ó yẹ kẹ́yìn náà ti lọ sí Ilé Ifẹ̀ láti lọ rèé ṣàdápadà àpọ́nlé yẹn. Ẹ lọ sí Ilé Ifẹ̀. Ẹ wá gbéra. Ẹ lọ sí Àbújá. Ẹ lọ kí ààrẹ. Mélòó ni Ilé Ifẹ̀ sọ́yọ́? Mélòó ni ẹ wá wo Àbújá sọ́yọ́? Ẹ lọ Ilé Ifẹ̀, Àbújá lẹ gbà lọ. Ẹ tún wá kúrò l'Àbújá tán. Ẹ tún wá gbalẹ̀ Haúsá lọ. Ẹ gba Sókótó lọ. Ẹ lọ kí Sultan. Ẹ dẹ̀ fi Aláàfin ilẹ̀ tó jẹ́ àrólé Odùduwà, àrólé bàbá yín. Ẹ̀yin bàbá yìí, ẹ dákun ẹ jọ̀ọ́, ẹ̀yin gan náà ẹ má ṣe ìṣe tí
àwọn tí ó mọ wíwíkú yóò fi mọ ráàyè rí nǹkan wí. Ẹ jọ̀ọ́, àwa tá a jẹ́ ọmọ ìran ládéládé tá a jẹ́ ọmọ yín, a nílò ìṣọ̀kan yín kí Ọlọ́run bless ìran Yorùbá gan o. Ìṣọ̀kan yín la nílò ká lè ní ìlọsíwájú. Ọlọ́run bless àwọn ọmọ Yorùbá pọ̀ lágbàáyé, àwọn ọmọ Yorùbá pọ̀ lókè òkun tí wọ́n ní talent púpọ̀ láti fi develop orí ilẹ̀ baba wọn. Àmẹ́yìn tẹ́ ẹ jẹ́ bàbá wa, ẹ kún wa lọ́wọ́ o. Ìfàǹfà yìí ò ní ràn wá lọ́wọ́, kò lè gbé wa débì kan, kò lè sọ wá di ẹni wájú àfi èrò ẹ̀yìn. Nípa bẹ́ẹ̀, a bẹ̀ Ọlọ́run nínú àánú rẹ̀, ó bẹ̀rẹ̀ látòrí bàbá wa Ọ̀nìrìṣà, bàbá wa Láàfin Ọ̀yọ́, kárí gbogbo ìran ládéládé. Ọlọ́run yóò túnbọ̀ mọ bá wa kún yín lọ́wọ́, yóò mọ bá wa kọ́ yín mọ̀ ṣe, tó fi dórí ọba Alápòmù tìlú Apòmù, ọba Olúkòyí tìlú Ìkòyí Ọ̀ṣun, kárí gbogbo ìran ọba nílẹ̀ Yorùbá. Ọlọ́run yóò túnbọ̀ mọ bá wa kún yín lọ́wọ́, yóò túnbọ̀ mọ bá wa fún yín ṣe, yóò mọ bá wa ràn yín lọ́wọ́. Ọlá agbára Ọlọ́run àtọlá àṣẹ Ọlọ́run. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ó dìgbà kan náà.